Kò sẹ́ni tó ní kólóṣèlú má ṣe òṣèlú ẹ̀, kò dẹ̀ sẹ́nìkan tó sọ wípé òṣèlú ò dáa torí pé àwọn kan náà ló máa ṣe. Ṣùgbọ́n tá à ń sọ ní pé ẹni tó lòun ò bá fìyà jẹ kó má fìyà jẹ rẹ̀. Ọ̀rọ̀ mi dá lórí àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn olóṣèlú. Pẹ̀lú bí situations nǹkan bó ṣe rí ní orílẹ̀-èdè nísìn bó ṣe rí. Believe wípé mi ò dáko olóṣèlú ṣùgbọ́n àwọn kan ṣe congress ní Abuja. Mi ì dáko ẹgbẹ́, mi ì ní dáko ẹgbẹ́ kọ́mọ̀dípò ń bẹ ẹgbẹ́ wa lórúkọ jẹ́. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn mọ̀, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alátìlẹyìn àwọn olóṣèlú yìí ni wọ́n ti lọ sùn sí pápá ibi tí wọ́n ti fẹ́ kán lè ráyè wọlé tí wọ́n ti fẹ́ ṣe pàdé congress. Ẹlòmíì ti débẹ̀ lọ́kọ̀ọ̀la. Àwọn alátìlẹyìn, àwọn ọmọlẹ́yìn wọn ni. Àwọn àgbàlagbà wà ń bẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé kì í ṣe ń tó burú, ẹgbẹ́ wọn ni. Ìtò wa fọ́nì rèé tí mo fi mọ́rọ̀ ìwà tó ń dùn mí. Pẹ̀lú gbogbo ẹ̀, kò ṣe gbogbo ẹ̀, ẹ̀yin náà ẹ wò wọ́n. Tear gas ni wọ́n fín sí àárín wọn tí wọ́n fín sí wọn lójú yẹn o. Wọ́n lọ support ni o. Àwọn agbófinró àwọn tí wọ́n ń lọ support tí wọ́n sì jọ wà nínú ẹgbẹ́ kan náà, àwọn ni wọ́n fín tear gas sí wọn lójú yẹn o. Tó bá jẹ́ irọ́ ni, ẹ̀rí nì. Ẹ jọ̀ọ́ kí lèrè àwọn tí wọ́n fín tear gas sí lójú, ráìsì abọ́ kan, fìlà àtàǹkárá tí wọn ò ní lè wọ̀ lẹ́ẹ̀mejì. Pẹ̀lú bá a ṣe wá ní ìlú ń rí yìí, tí ẹ bá wá fẹ́ ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ yín, ó yẹ káàbò tó dájú tó péye kó wà fún yín. Àpọ́nlé tó dájú tó péye kó wà fún yín. Láìsí ọmọ ọ̀dọ̀ kò sọ́gàá, torí ta ni ó ṣọ̀gá lé lórí. Ṣé ká sọ pé n tó tọ́ sí yín nìyẹn? Torí tá a bá wo situation ilẹ̀ yìí náà, gbogbo eléyìí tó ń wáyé kọ́ ló yẹ kó wáyé. Torí à ń pariwo pé 2027 ni gbogbo wọn ń lépa kiri. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ wà ní pápá ibi tí wọ́n ti ń fín tear gas sí lójú yìí, one way or the other, ẹ wà okay. Kí ló dé tí wọn ò fín tear gas sí àárín àwọn olórí àwọn èèyàn ńláńlá nínú ẹgbẹ́ yẹn? Commissioners mélòó lẹ rí tó ń sá kiri ń bẹ̀ yẹn? Àwọn èèyàn pàtàkì mélòó lẹ rí tó ń sá kiri ń bẹ̀ yẹn? Nígbò la máa gbọ́n, nígbò lórí wa máa pé. Pẹ̀lú gbogbo nǹkan bá a ṣe ń sọ yìí náà, Ọlọ́run fìyà jẹ yín, ẹ̀dẹ̀ ń lọ fìyà jẹra yín. Ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀. Òun lẹ̀ ń rí yẹn. Irú àwọn èèyàn wo ni wọ́n fi tear gas sáàrin wọn? Irú àwọn èèyàn wo ni wọn ò fi tear gas sáàrin wọn? Ṣé àparò kan yẹ kó ga ju ìkan lọ? Bó bá tiẹ̀ máa ga jù kan lọ, kì í ṣe kí n tí kò ga kó sì máa fìyà jẹ rẹ̀. Lórí èèlò ni wọ́n fẹ́ fún yín. Tẹ́ wá sọra yín di oníbàárà kalẹ̀. À ń pariwo kò sáàbò, kò sígbá, kò síná, kò sáwo. Ara ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ wípé òótọ́ ni tá à ń sọ rèé. Torí pé wọ́n á ní tó bá jẹ́ òótọ́ ṣe bí èèyàn lẹ́yìn tẹ́ ẹ jókòó ṣe bára wa nìyín. Wọn ò ní réèyàn tó bá jẹ́ òótọ́ ni. Ẹ̀yin lẹ̀ ń jẹ́ kí effort wọ́n mọ̀ wúlò. Ṣé ká sọ pé Ọlọ́run mú yín ni? Àbí ká pe àwọn tó ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ pé kò dáa kán má ṣe bẹ́ẹ̀ mọ́? Ẹ̀yin lẹ mọ̀. Apá kejì ẹ̀, ní ọ̀sẹ̀ tó kọjá, ẹ jẹ́ n kọ́kọ́ béèrè wípé ṣórílẹ̀-èdè Nàìjíríà ṣì wà? Ṣé kìí ṣe orúkọ lásán là ń jẹ́? Tí agbófinró ìjọba bá wà, tágbófinró ẹ̀sìn wà láwọn apá ibìkan, especially àwọn Kano Islamic Police tí wọ́n ń pè ní Hisbah. Látọ̀sẹ̀ tó kọjá wọ́n fọwọ́ òfin mú èèyàn 21 lóòtẹ́ẹ̀. Christian mẹ́ta wà ń bẹ̀. Ìtí wọ́n padà ṣe fún wọn kò sẹ́ni tó mọ̀ o. Lórí Sharia ni o. Ètò ọrọ̀ ajé hòtẹ́ẹ̀lì wà ń bẹ̀, oníye tíjọba ń gbà lórí wọn. Owó yìí ni wọ́n sì ti ọ̀ràn mọ́ tí wọ́n ń sọ pé àjọ náà ni ẹ̀tọ́ wa ni tẹ́sí ń gbà ṣe àmbẹ̀. Ṣé láti da orílẹ̀-èdè Nàìjíríà rú ni àwọn ọlọ́pàá Hisbah yìí wà fún ni, àbí láti
kàn wà lẹ́yìn àwọn tí wọ́n rán wọn níṣẹ́ tí wọ́n fẹ́ fi òṣèlú tí wọ́n fẹ́ tìbọnú ẹ̀sìn. A wà nínú òkùnkùn, kò sẹ́ni tó lè gbà wá. Wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan. Ẹ̀rí dẹ̀ ń jáde lọ́tùn, ó ń jáde lósì wípé ìjọba ò lè sọ pé òun ò mọ̀ nípa tó ń lọ allegedly. Tẹ́ bá wo orí social media, ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ń sọ ni pé tíjọba ò bá mọ̀ nípa ìkíní tí yẹ kó dínkù. Ó yẹ kíjọba fowó òfin mú àwọn ká sọ pé wà nínú constitution pé tó bá fẹ́ lù ká túmọ̀ bújọba. Àmọ́ bó bá wà nínú constitution, èmi á ní fún mùsùlùmí ni. Èwo ni kìrìsìtẹ́nì mẹ́ta tó wà nínú àwọn tí wọ́n lọ arrest lóòtẹ́ẹ̀lì. Ẹ mọ iye èèyàn tó ń ṣiṣẹ́ ń bẹ̀. Ìwà tó sì wà lọ́wọ́ àwọn ará bíi ó kọjá ẹni tó lọ òtẹ́ẹ̀lì o. Ṣé kì í ṣe pé à ń waste àkókò wa tá à ń pera wa ní one Nigeria? Ṣé kì í ṣe pé à ń fọjọ́ ọ̀la wa àti ẹ̀mí wa a fi ń ṣeré pẹ̀lú àwọn northerners yìí? Ṣé n tó mọ́pọlọ dání ni? Ká máa ba ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́, ká dẹ̀ máa ba business oní business jẹ́ lábẹ́ Sharia tí wọ́n fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà ó dànù o. Wọ́n pè wọ́n wá sí hòtẹ́ẹ̀lì, wọ́n fìwé pè wọ́n. Ṣé bí wọ́n máa kọjá tí wọ́n lọ ní irú ìgbésí ayé wo la wá wá yìí? Wọ́n dẹ̀ ń tẹ ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn lójúmọ́lẹ̀. Àdẹ̀rí kíjọba orí nǹkan kan ṣe. Ṣé agbófinró orílẹ̀-èdè Nàìjíríà kò lẹ́tọ̀ọ́ lórí àwọn agbófinró Hisbah tó bá fọwọ́ òfin mú ẹni tí ò yẹ kan fi mú? Kí làwọn amòfin, àwọn human rights lawyers, kí ni wọ́n ń ṣe tí wọn ò pariwo síta pé eléyìí pọ̀ jù? Àtáàkì ń bí, àtáàkì lọ́hùn-ún. Àwọn Hisbah wọn ò rí bẹ́ẹ̀ yẹn, wọn ò rí nǹkan kan ṣe ń pẹ̀, wọn àrí Boko Haram lọ àfàwọn tó ń ṣayé wọn jẹ́jẹ́ẹ̀jẹ́ táwọn náà ń ṣe tí wọ́n ń kọ̀rọ̀. Kí ló dé tí wọ́n ń disturb àwọn ènìyàn? Ẹ lè sọ pé nọ́ọ̀tì ni. Àwọn apá abìkan tí wọ́n ti ń gba Sharia náà tó ti ń kúrò ní nọ́ọ̀tì náà, ìwà kan náà ni wọ́n ń hù ń bẹ̀. Ìtí ẹ̀ dẹ̀ fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá nù. La fi ń pariwo fọ́mọ Yorùbá wípé ẹ jẹ́ ká rọra o. Ẹ má jẹ́ àgbàgbàkúgbà wọlé o. Tẹ́ bá ti fura sí gómìnà kan tó jálá katakítí, àbò olóṣèlú kan tó jálá katakítí, ẹ fọ̀rọ̀ wá lẹ́nu wò nípa Sharia. Tẹ́ bá ti rí para wọn ni ẹ má dìbò fún. Àgbáyé ń sọ̀rọ̀, wọ́n láwọn pípù yìí, wọ́n láwọn gangan ni ìran tó tóbi jù nínú àwọn afẹ̀míṣòfò lágbàáyé. Number 4 sí lórílẹ̀-èdè Nàìjíríà wa. Àwọn náà ni wọ́n tún ń dọ́lọ́pàá lẹ̀ yìí. Ṣé ọlọ́pàá Nàìjíríà wá nítumọ̀ mọ́ nígbà tí wọn ò bá lè gba ẹni tí àwọn ọlọ́pàá Hisbah bá mú sílẹ̀? A dẹ̀ ń pariwo state police. Àwọn aráabí làwọn ò fẹ́, wọ́n dẹ̀ ń dá tiwọn lẹ̀, a dẹ̀ ń wòran. Ìjọba dẹ̀ ń sọ ń sìn, wọ́n ti gbé àwọn kọmitì kalẹ̀. Kọmitì mélòó làwọn gbé kalẹ̀ kan tó dá Hisbah police sílẹ̀? Kí ló dé tí ẹ ń fa ọ̀rọ̀ tó lè mú àlàáfíà bá aráàlú? Kí ló dé tẹ̀ ń fi ẹ̀mí fàágùn sí? Àwọn pípù ọ̀ràn yín, wọ́n ti dá tiwọn lẹ̀, wọ́n ti dálẹ̀, wọ́n ti kó tí wọ́n kò fún ọ, yẹ máa lù lọ. Bí wọn bá follow protocol tágbára ọ̀ka wọn, tí ìjọba ṣẹ̀ṣẹ̀ ń organize àwọn kọmitì, tí kọmitì dẹ̀ ti jábọ̀ tá a ti ní bí ọ̀sẹ̀ méjì tá a rí pa ọ̀nà tí wọ́n fẹ́ fi gba àdá sílẹ̀, ìgbà wo là ní sọpọ́rọ̀ òṣèlú ni? Ẹ má deceive wa. How far now? Okay. Ọmọ Yorùbá, ọmọ Nàìjíríà, níbo là ń lọ? Ẹ̀yin tí wọ́n fi tear gas sí lójú náà, how far? Ànílùú ò rọrùn kò rọgbọ. Ẹ lọ jókòó sí orí pápá ibi tí wọ́n ti fẹ́ ṣe kọ́ngírẹ́sì nítorí tí wọ́n fẹ́ pín fún yín. Ọlọ́run má jẹ́ kí ìṣẹ́ pa yín kú. Ọlọ́run má jẹ́ kí ebi yẹn pa yín kú. À ń gbàdúrà kan lórílẹ̀-èdè Nàìjíríà tó kílẹ̀ Yorùbá kó gòkè àgbà. Ààrẹ ni tí ó gbà wá lẹ̀, ààrẹ ni tí ó bá wa sọ, ààrẹ ni tí ó tọ́ wa sọ́nà. Òótọ́ wọ́n ní bàbá wa ń gbìyànjú, ṣùgbọ́n gbà tá a bá tí ì rí gbìyànjú wọn, tá a tí ì já sójú ẹ̀, bóò là ṣe ní mọ́ ron táwọn èèyàn ń sọ pé wọ́n ní bí bandit tàbí terrorist bá lo 24 hours láàrin ìlú, àṣírí díẹ̀díẹ̀ wà lọ́wọ́ ìjọba, tàbí káwọn èèyàn díẹ̀díẹ̀ nínú ìjọba mọ̀ ń pa ẹ̀.
wọn sì tí ì ríyàn mú pé sponsor ara àwọn sponsor ládùúrú àwọn tí wọ́n ń kà tá à ń gbọ́ pé àwọn náà sponsor Boko Haram, wọn àti ìríyàn kan mú dìsín, wọn àti ìgbórúkọ yàn kankan jáde. Gumi sì jáde ó ní àjọba yìí ò lè sọ pé àwọn ò mọ nǹkan tó ń lọ, wọ́n mọ̀ wọn torúkọ wọ́n sì mọ ibi tán wà. Àwa tá a sì ń pariwo pé ẹgbẹ́ Gumi àṣó ní nǹkan kan ń bì kan tí Gumi fi mọ̀ pé wọn ò lè gbé òun. Allegedly wọ́n ní tí wọ́n bá gbé Gumi ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló máa tú, wọn àti fẹ́ káṣírí ó tú. Ṣé lóòótọ́ ni? Ẹ lọ mọ́ sùn sórí pápá kán mọ́ fi tíá gáàsì sí yín lójú o. Tó bá jẹ́ pé àwọn ará bí ní dé bá yín ń bẹ̀, ẹ mọ̀ pé àwọn tẹ́ ẹ lọ bá ọ̀rọ̀ náà lọ. Wọ́n á fi yín cascos bílù ṣe rí yìí ná. Bílù ẹrù sì bá yín, ẹ lọ bí èrò pọ̀ sí. Ẹlòmíì ò lówó mọ́tò nu wọn, wọ́n gbé lọ ni. Ọ̀rẹ́ ẹlòmíì ò rówó jẹun débi pé yóò rówó róògùn, tíá gáàsì tí ó wọ ojú ẹlòmíì ń bẹ̀ yẹn ló máa pa. Torí tí ń bẹ ní àgọ́ ara ẹ̀ kò gbà kí nǹkan kan tó le kó wọ àgọ́ ara ẹ̀, ó sì fẹsẹ̀ ara ẹ̀ rìn lọ ọbẹ̀. A kí yín o ẹ̀yin tẹ́ ń ṣèjọba wa, Ọlọ́run ràn yín lọ́wọ́. Ibi tí Nàìjíríà dé náà ló dé. Àfáà tó níyàn ó mú ni ọmọ ò ní jẹ tíà, pásítọ̀ tó níyàn ó mú ni ọmọ ò ní jẹ bíbélì, babaláwo tó níyàn ó mú ni òun náà ọ̀run yábọ̀ ni kì í sọ̀rọ̀ ẹnìkan. Bẹ́ẹ̀ bá wá rò pé ẹrí bí lo àwọn ọmọ yín ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n wà lókè òkun, ẹni tọ́lọ́run ò lè mú kò tí ì dá. Bitter truth ni ẹni tó bá wù kó gbọ́. Àwọn Hisba police wọn ò jẹ́ kó yé wa mọ́ bóyá orílẹ̀‐èdè Nàìjíríà sì wà. Wọn ò jẹ́ kó yé wa mọ́ bóyá à ń tanra wa jẹ ni. Wọn ò jẹ́ kó yé wa mọ́ bóyá ọlọ́pàá agbófinró orílẹ̀‐èdè Nàìjíríà sì lágbára tí àwọn bá àrẹ́sì àwọn èèyàn lẹ́nu iṣẹ́ wọn. Tí wọ́n sì ní Sharia ò sí fún Kìrìsìtẹ́nì tí wọ́n dẹ̀ àrẹ́sì 3 nínú àwọn 21 tí ó sì sẹ́ni tó lè gbà wọ́n lẹ̀. Nàìjíríà wèèdì kábíyèsí Olódùmarè. Ṣéun Agboola lórúkọ mi.